ló ṣe Bọ́dé. ó sá máa ń gbàdúrà. Muslim ni mo máa ń gbàdúrà. gbogbo nǹkan téèyàn bá máa ṣe ilé ayé yìí anywhere bí téèyàn bá délé yẹn ní ti face challenges téèyàn kún fàdúrà sọ̀rọ̀ mi yẹ kálukú ló lógun sọ̀rọ̀ mi yẹ àbí gbogbo nǹkan téèyàn bá ṣe ilé ayé yìí kọ́ máa fi prayers sọ̀rọ̀ mi yẹ ọlọ́run ní fi gbogbo wa lẹ̀ ṣebí oṣù kan péré lẹ́sọ̀ Oṣù kan. kọ́lọ̀ jẹ́ olùjá. Ṣé ti níyàwó ni? Marriage, ìyàwó. In fact, èmi àti marriage báyìí a kì í ṣe 5 and 6. ìyá àná ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ọjọ́ tá a pé wọ́n fún ọjọ́ tá a bá gbọ́mọ̀ ní mọ̀ọ́rọ̀ wà á lò géré ta àná mú nítọ̀dà àdùnmáyò tó bá ń bẹ níta wá sí mo fẹ́ kó jẹ́ mi tó bá ń bẹ ní mọ̀tò àdúsẹ̀ mo fẹ́ kọ́ rọ̀ wá tó bá ń bẹ ní mèsì àkàràbà níbi tí ojúmọ́ rere ti mọ́ wá láti wọlé ló bẹ́ẹ̀ ní àkọsímọ̀gbà lórílẹ̀ ìwọ́lá orí ẹ̀ burú wọ́n tó ti mọ̀ kankan àlùjọ̀nù ló nù ayé ẹ̀ bàjẹ́ síbẹ̀ yẹn press sọ́nà ọjà wèrè